olúwo dá ẹgbẹ́ lọ́balọ́ba lẹ́kùn ìdìbò ìwọ̀ oòrùn Ọ̀ṣun sílẹ̀ di alága láéláé. Àwọn ọba míì fi èrò wọn hàn. Àwọn lọ́balọ́ba ní ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti gbé ìgbìmọ̀ lọ́balọ́ba ẹkùn náà dìde tí wọ́n sì fi olúwo ti ilẹ̀ Ìwó ọba Abdulrasheed Àkànbí wọ́n fi ṣe alága rẹ̀. Fídíò kan tó wà lójú òpó Facebook olúwo ti ilẹ̀ Ìwó ó ní wọ́n ti kéde ìgbésẹ̀ náà. Àkọlé tó wà lórí fídíò náà sọ pé Akire ti ìlú Ìkirè Ilé ọba Azeez Ọlátúnbọ̀sún ìmọ̀ ló mọ̀ dáàbá láti gbé ìgbìmọ̀ náà kalẹ̀ tí aláwo ti ìlú Awo tó sì sì kejì rẹ̀. Àkọlé orí fídíò náà ní ibẹ̀ òun náà ni wọ́n ti dábàá láti fi olúwo ṣe alága láéláé fún àwọn lọ́balọ́ba náà. Nígbà tó ń sọ̀rọ̀ agbẹnusọ olúwo Ali Ibrahim ó ṣàlàyé pé àwọn ọba tó wà ní ẹkùn ìwọ̀ oòrùn Ọ̀ṣun òun wọ́n wòye pé ó mọ̀ yẹ kí ìṣọ̀kan wà láàrin gbogbo wọn tí wọ́n sì dá lábàá láti dá ìgbìmọ̀ náà sílẹ̀. Ibrahim ní àwọn ọba náà òun ni wọ́n pinnu láti gbé ìgbìmọ̀ náà kalẹ̀ lásìkò tí wọ́n lọ ṣiṣẹ́ kan ní ààfin olúwo. Kì í ṣe olúwo ń ló béèrè fún ìdásílẹ̀ ìgbìmọ̀ yìí. Ọ̀tọ̀ ni nǹkan tí a wá ṣe láàfin ní ọjọ́ náà. Wọ́n wá wò wípé ohun tó lè mú olúwo kó kó wa jọ báyìí kí ló dé tá ò fi ní ìgbìmọ̀ lọ́balọ́ba ní Ọ̀ṣun West kó wá jẹ́ àwòkọ́ṣe fáwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ní ilẹ̀ Yorùbá. Agbẹnusọ olúwo náà wá ṣàlàyé pé àwọn ọba náà wọ́n fi ẹnu kò láti yan olúwo gẹ́gẹ́ bí alága wọn nítorí òun ni ọba ìpìlẹ̀ kan ṣoṣo tó wà ní ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun. Ibrahim wá ṣàlàyé pé kókó iṣẹ́ tí ìgbìmọ̀ yìí tó máa gbájúmọ́ ó ní bí ìṣọ̀kan bó ṣe máa wà láàrin àwọn lọ́balọ́ba tó wà ní ẹkùn náà. Ó ní ọ̀pọ̀ wọ́n gbé ìgbìmọ̀ náà dìde láti ṣe àtúnṣe àwọn ìṣẹ̀lẹ̀ tó ti wáyé láyé àtijọ́ nígbà tí àwọn ọba ń ṣe àtìlẹ́yìn fún òwò ẹrú. Ó wá sọ wípé ìgbìmọ̀ náà rèé yóò tún wà fún láti máa béèrè fún ẹ̀tọ́ àwọn lọ́balọ́ba yìí lọ́wọ́ ìjọba. Ibrahim wòye pé níṣe ni àwọn èèyàn wọ́n máa ń fi ojú ìbẹ̀rù wọ́n máa fi wo ààfin láyé àtijọ́ àti láwọn ìlú kan nílẹ̀ Yorùbá. Ó ní ìgbìmọ̀ náà yóò ṣe ìgbélárugẹ fún fífi àyè gba àwọn aráàlú láti máa yọjú sí ààfin gẹ́gẹ́ bí olúwo ṣe máa ń fàyè gbà wọ́n. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìdásílẹ̀ ìgbìmọ̀ yìí yàtọ̀ sí ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti wà tẹ́lẹ̀, Ibrahim ní ojú ọ̀run tó ẹyẹ fò láì fi ara kanra wọn àti pé ojúṣe ìgbìmọ̀ méjèèjì kò tako ara wọn. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní ìgbìmọ̀ tuntun náà ń ló wà fún tí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbìmọ̀ lọ́balọ́ba tó ti wà tẹ́lẹ̀. Agbẹnusọ olúwo náà ó wá tẹ̀síwájú pé gbogbo àwọn ọba tó wà ní Ọ̀ṣun West ó ní wọ́n faramọ́ ìgbìmọ̀ náà àti ìyànsípò olúwo gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ náà. Ó ní àwọn kò tí ì gbọ́ pé ọba kankan kò faramọ́ àgbédìde ìgbìmọ̀ náà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run yóò dégbìyànjú aládé, àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.